ẹ yá tètè káàsá yín kúrò ní ilẹ̀ Yorùbá o. Ẹ kó ẹran yín, ìbọn yín, ọkọ̀ àti àdá tí ẹ fi ń pa àwọn èèyàn wa, ẹ yá tètè kó kúrò ní ilẹ̀ Yorùbá ń bí láàrin ọjọ́ 7 péré la fún yín. Olóyè Sunde Igboho Òòṣà òun ló ń ṣe ìkìlọ̀ fún àwọn herdsmen tí wọ́n pera wọn ní darandaran ṣùgbọ́n tó jẹ́ pé darandaran ni wọ́n. Ó ní kíá láàrin òní sí ọjọ́ 7 ẹ yá tètè káàsá yín, ẹ kó ẹrù yín, ẹ kó kúrò ní ilẹ̀ Yorùbá ń bí. Àkú déédéé wò gbogbo ojú tó ń wò wá, etí tó ń gbọ́ wá ní ìkànnì yìí, ẹ káàbọ̀ sí ìròyìn eléyìí tó ń dé sí etí ìgbọ́ yín, eléyìí tí a kà jáde láti inú ìwé ìròyìn Vanguard, níbi tí olóyè Sunday Igboho tó ti ń kìlọ̀ gbọmọgbọmọ fún àwọn tí ó jẹ́ darandaran tó sì jẹ́ pé darandaran ni wọ́n, níbi tí wọ́n ti ń ṣe àwọn àgbẹ̀, tí wọ́n ti ń ṣi wọ́n lọ́ṣẹ́, tí wọ́n ti ń ṣi wọ́n léṣe, tí wọ́n ti ń pa wọ́n dànù ní ìpa ìfọnáfọnṣu ní agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn àti ní ilẹ̀ Yorùbá lápapọ̀. Ó wá ṣe kìlọ̀kìlọ̀ fún wọn wípé ní kíákíá báyìí kẹ́ yá tètè máa kó ẹrù yín, kẹ́ káàsá yín, kẹ́ tètè ya kúrò ní ilẹ̀ Yorùbá, nítorí wípé ó ti ń ṣe ń pọ̀ ojú fún yín. Wọ́n sì ní awífúnni kó tó dání àgbà ìjàkadì ní o. Tẹ́ ẹ̀ bá tètè ya káàsá kẹ́rù yín kúrò ní ilẹ̀ Yorùbá ń bí, ìjàngbọ̀n ń wá o. Torí ìdí èyí ó ní olóyè Sunday Igboho ó wá pe àwọn tó jẹ́ ilé ètò ààbò, ó pè wọ́n sí àkíyèsí. Ó ní ẹ jẹ́ ká yá tètè yá mójútó lákòókò yìí. Ó pe àwọn DSS, ìyẹn Department of State Security, àti àwọn NSCDC, àwọn Nigeria Civil Defence Corps. Ó ní ẹ yá tètè parapọ̀ pẹ̀lú Nigeria Army láti yá tètè yá mójútó wàhálà eléyìí tí àwọn herdsmen yìí tí wọ́n ń dá sílẹ̀, yìí àwọn darandaran tí wọ́n ń pera wọn ní darandaran yìí tí wọ́n ń dá sílẹ̀. ẹ yá jẹ́ ká tètè yá mójútó, ká tètè fi epo kékeré ká fi kó jàgá kó tó di epo olówó iyebíye mọ́ wa lọ́wọ́. Olóyè Sunday Igboho tẹ̀síwájú, ó ní ṣe bí ilẹ̀ Nàìjíríà, ṣe bí ìfẹ́ ni a fi ń bára wa lò, ṣe bí ilẹ̀ Nàìjíríà ẹyọ kan péré la pé tó yẹ ká máa lo ìfẹ́ pẹ̀lú ara wa. Ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wò ó ní ìsìn wọ́n ti ń fẹ́ mú nǹkan mìíràn wọ́. Wọ́n ní láì fi ti ẹ̀sìn, láì fi ti ẹ̀yà, láì fi ti olóṣèlú ṣe ló yẹ kájọ máa gbé pẹ̀lú àlàáfíà. Ó ní ṣùgbọ́n eléyìí tí àwọn Fulani tí wọ́n wá ń dálẹ̀ tó jẹ́ pé ṣe ni wọ́n ń pa àwọn àgbẹ̀, ni wọ́n ń pa wọ́n ní ìpakúpa yìí. Ó ní ó ti ń ṣe ń pọ̀ ojú o, kí wọ́n yá tètè bí wọ́n bá ní wa ọwọ́ ẹ̀ bọ́lẹ̀, kí wọ́n yá tètè kóra wọn kúrò ní ilẹ̀ Yorùbá ń bí o, kó tó di wípé yóò di ìjàngbọ̀n àkọ́tún míì o. Olóyè Sunday Igboho ó wá pe àwọn gómìnà méjèèjì tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn. Ó ní ẹ wò dáadáa, ó ní ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ìwéré Ilé tí àwọn elétò ààbò tí wọ́n ti lọ gbìyànjú láti pẹ̀tù sáwọ̀ ńbẹ̀. Ó ní ṣe ní àwọn darandaran yìí tí wọ́n pera wọn ní darandaran, ó ní ṣe ni wọ́n tún ń sá pamọ́ sínú igbó, tí wọ́n tún ń pa àwọn security, ìyẹn àwọn àmọ̀tẹ́kùn àti àwọn tí a pè ní fìjìláńtì, ṣe ni wọ́n tún ń pa wọ́n dànù. Kí ló dé? Ó ní ṣe bí ètò ààbò ní àwọn security wọ̀nyí wà fún, kí ni àwọn darandaran yìí kí ni wọ́n wá ń pa wọ́n ní ìpakúpa fún. Oníṣe ni wọ́n tún ń pa àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ wọn lóko wọn, yálà àgbẹ̀ aládàá-ńlá ni àbí àgbẹ̀ alárojẹ tó jẹ́ wípé àní wọ́n wá ń jẹ fún aráàlú. Àwọn darandaran yìí ṣe ni wọ́n ń pa wọ́n dànù. Ṣe bí wọ́n ní òwò kì í fún òwò lọ́rùn ni, ṣe ni àwọn darandaran ni wọ́n fi ẹran wọn jẹko, tí wọ́n sì tún pa àwọn àgbẹ̀ tí wọ́n tún pa wọ́n dànù. Eléyìí ni olóyè Sunday Igboho ló fi wá pe àkíyèsí àwọn gómìnà méjèèjì. Ó ní ẹ foríkorí, ẹ pé àwọn tí wọ́n jẹ́ ilé ètò ààbò, àwọn security, àwọn sójà, gbogbo wọn. Ó ní ẹ bá wọn ṣe ìpàdé papọ̀ o láti wá ojútùú sí bí àwọn darandaran yìí bí wọ́n ti ń pa àwọn èèyàn nípakúpa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní agbègbè ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti ń pa wọ́n dànù, àti ní ilẹ̀ Yorùbá lápapọ̀. ẹ̀yà àti ìsìsì ìpàdé papọ̀ láti jẹ́ wípé kí wọ́n kó àṣà wọn kúrò ní ilẹ̀ Yorùbá bí wọn ò bá lè wáwọ́ pípani ní ìpakúpa, bí wọn ò bá lè wáwọ́ ẹ̀bọ̀lẹ̀. Olóyè Sunday Igboho ó wá tẹ̀síwájú, ó lọ sí ọ̀dọ̀ olórí pátápátá Nàìjíríà, ìyẹn President Bola Ahmed Tinubu. Ó pè sí àkíyèsí, ó ní ẹ wò ó tó ti ń bọ̀ ó ń rúgbó bọ̀. Torí ìdí èyí kẹ́ ẹ yá tètè mójútó àwọn tí wọ́n ń pa àwọn àgbẹ̀ wa nípakúpa yìí o. Ó ní ó ti ń ṣe ń pọ̀ jù. Bí a bá fẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó máa tẹ̀síwájú, wọ́n ní ẹni tí ebi ń pa òun ni ọ̀ràn ń dùn. Àwọn àgbẹ̀ àwọn ni wọ́n sì ń wá oúnjẹ fún aráàlú. Bó bá di wípé wọ́n bá pa àwọn àgbẹ̀ tán,
báwo ni aráàlú ó ṣe máa ro oúnjẹ jẹ o nítorí wípé àtàgbẹ̀ alárojẹ kéékèèké àti àwọn àgbẹ̀ aládàá-ńlá àwọn wọ̀nyí ni wọ́n ń pèsè oúnjẹ tí aráàlú ń jẹ. Tó bá wá di wípé àwọn darandaran yìí tán pera wọn ní àwọn darandaran tán sọra wọn di darandaran yìí tó bá di wípé wọ́n wá pa gbogbo wọn tán kí ló kù tí aráàlú ọmọ jẹ. Sunday Igboho ó ní abala abẹ́hùn lòun fẹ́ kí president wa kó fi ojú sùnùkùn wò tí yóò fi yá tètè pàkìtì mọ́lẹ̀ tí ó pa á láṣẹ fún àwọn darandaran tí wọ́n sọra wọn di darandaran wọ̀nyí bí wọ́n sì yá tètè wáwọ́ wàhálà aláàbí tí wọ́n hù ní ilẹ̀ Yorùbá ń bí wọ́n sì yá tètè wá ọwọ́ ẹ̀ bọ́lẹ̀ kó tó di wípé yóò di ìjàngbọ̀n ńlá o. Ó ní torí ìdí èyí kí gbogbo àti president àti gómìnà àti àwọn ilé ètò ààbò gbogbo kí wọ́n ti yá ti ṣèpàdé papọ̀ láti mú kí àwọn tí wọ́n sọra wọn di darandaran yìí kí wọ́n yá tètè wáwọ́ wàhálà ìbọlẹ̀. Bí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ méje péré la fún wọn o. Bí wọ́n bá tún gbọ́ pẹ́kẹ́ kí wọ́n tó pa ẹnìkan ó ń rúgbó bọ̀ o wàhálà ó bẹ̀ ó de o. Torí ìdí èyí Sunday Igboho ló fi ohùn ránṣẹ́ wípé kí àwọn darandaran kí wọ́n yá tètè wáwọ́ wàhálà wọn bọlẹ̀ kó tó di pé wàhálà ńlá yóò ṣẹlẹ̀ o. Ẹ bá wa share ìròyìn yìí, ẹ bá wa pín kárí àwọn ètò wa gbogbo, ẹ bá wa subscribe sí ìkànnì wa títí a tó fi pàdé nígbà míì. Orúkọ tèmi ò yí padà, Atẹniwíjọ ní ìkànnì ATENIWIJOTV. Ó dìgbà.